Alhamdulillah, adúpẹ́ fún Ọlọ́run Ọba wa. Àlékún ìkẹ́ Ọlọ́run Ọba àti àánú rẹ̀ kó máa bá òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Adúpẹ́ fún Ọlọ́run lórí èyí tí Ọlọ́run Ọba ṣe fún wa nínú àwọn oore. Oore yìí Ọlọ́run Ọba nìkan ló wà lọ́wọ́ ẹ̀ tí máa fún ẹrú ẹ̀. Ẹni tọ́lọ́run Ọba ò bá sì fún kò sẹ́ni tó lè fún un. Àwa dúpẹ́ fún Ọlọ́run Ọba lórí èyí tí ó ṣe fún àlùfáà wa Ibrahim abi Allah subhanahu wa ta'ala kí Ọlọ́run Ọba kó má jẹ́ kí oore náà bàjẹ́. Bákan náà àwọn àlùfáà wa tí wọ́n ń ṣe lecture fún wa láti àárọ̀ abi Allah subhanahu wa ta'ala kọ́lọ́run Ọba wa san lẹ́san bí ẹ ti ṣe ń kó wa jẹ tọ́lọ́run Ọba sì ní kí a máa tẹ̀lé kọlọ́n dá kúnkún àtẹ̀yìn àtàwa ọlọ́mọdé ara padà sí igbó la hawla wala quwwata illa billah. Ẹ̀rí kò ní sí ọ̀rọ̀ púpọ̀ lórí èyí tí wọ́n sọ yẹn wípé àwọn ọmọ báwo la ṣe ń tọ́ wọn. Màá kàn fẹ́ kẹ́nìkọ̀ọ̀kan wa ká béèrè lọ́wọ́ ara wa pé báwo la ṣe ń tọ́ àwọn ọmọ wa. Ṣé rí títọ́ ọmọ nínú ẹ̀sìn Islam? Àwa òbí alákẹ̀ irú àdúgbò wa yìí èèyàn gbọ́dọ̀ ní òun ṣe ìkómọ káwọn yóò sì wá jẹun ká sì dìde ká máa lọ. Ó lè wà nínú àwọn àdúgbò míì tí wọ́n ti environment yẹn bẹ́ẹ̀ ṣe ń róníjà àbúlọ̀tún ẹ mọ̀ ronú gbọ̀n ló sì ẹ mọ̀ rí àwọn àfa ńláńlá irú àwùjọ bẹ́ẹ̀ tí wọ́n bá ń dìde àtọ́ bá ń dérú ìjókòó bẹ́ẹ̀ tán bá ń jẹun àwùjọ in tí wọ́n ní ká wá ṣe lọ́hùn náà nìyẹn wọ́n ti gbọ́ wá sí ó ti tẹ́ wọn lọ́rùn. Bọ́tí ẹ wo àwùjọ irú èyí táwa wà yìí tá a bá lọ sọ́nà ẹ̀yìn báyìí sìn tá a yà sápọ̀ tún ẹ rí àwọn ọmọ mùsùlùmí náà lẹ́lòmí o yóò ti dirí ẹlòmí ò dirí yóò fa apá kan báyìí yóò fa apá kan báyìí yóò fi tààrin lẹ̀. Àwọn igbó ọmọ mi ti kú òǹlé tó ti lọ sí hòtẹ́ẹ̀lì tó wà lọ́ọ̀kan yẹn tó ṣe gbé ibẹ̀ ní gbé àwọn bàbá àti ìyá wọ́n ti yìn nù. Ṣérú àwùjọ yìí láwa sọ wípé àní gbọ́ wàásì. In fact a nídìí wàásì gidi gan ní rú àwọn àwùjọ yìí but a nídìí láti máa béèrè àwọn béèrè lọ́wọ́ ara wa. Wàásì nìkan ò tó kéèyàn kàn gbọ́ kó sì gbọ́ tínú kó dìde. Báwo la ṣe ń tọ́ àwọn ọmọ wa? Western education tá a gbọ́lá fún ó ti tó gẹ́ a sọ pé kí ẹ máa ràn mẹ́ níléèwé but sáwọn ọmọ wa ń lọ lékè ṣá tí wọ́n bá ń lọ irú lékè wo ni wọ́n lọ. Ìbéèrè leléyìí fún ẹni tó bá ní làákàyè. Ọ̀pọ̀lọpọ̀ wa lé ní tá a bá ti dé lékè wò á kàn drop àwọn ọmọ àfà ìgbà olè máa ń wá lẹ́yìn àwọn ọmọ máa wá lékè wọ́n ní aago 5 mọ́dé lọ́jọ́ Monday Tuesday Wednesday Saturday àti Sunday ńkọ́ wọ́n máa wá ní 5 náà ní títí di 7 ọpẹ́ ìdànù ìlọlé. Sígbà tó lọ sí school ṣé bó ṣe lọ́hùn nìyẹn. A ní láti máa béèrè àwọn béèrè yìí lọ́wọ́ wa. Mo wá ń bi ìyá kan jọ kan tó fọ mọ́lẹ̀ pé ayé wá àti sọ̀rọ̀ tán mo ṣe sọ táìmù fún yà àti tíra táwọn ọmọ máa lò. Ẹ jẹ́ àsọ̀rọ̀ owó ó bá bú ẹ̀rìn. Àbá àwọn èso àwọn náà lọ lékè orí wọn èé náwó lékè wọn èé gbowó. Àwọn ń gbowó ń bí o torí iṣẹ́ táwa yàn láàyò gidi gan nìyẹn. Wọ́n bá sì ń lòde ìkómọ tó bá ti forí gbá lékéwú àwọn ò ní lọ. Wọ́n bá ń lòde ìyàwó tó bá ti forí gbá lékéwú iṣẹ́ táwa fèsì lélẹ̀ tó bá ní òun bọ̀. Wàláhì tí ń sọ yìí ó ti tó bí ọdún bíi 9 o tí ń bá rí lọ́la ló kù. Bọ́pọ̀lọpọ̀ àwọn òbí ṣe rí lélẹ̀ yìí. Ṣe rí àwọn àlùfáà tí a fi sílé kéwú tá a bá wọn pláàni ìgbésí ayé wọn. Ó ní n tán fún àwọn ọmọ wa ṣe o ẹ mọ̀ wọ́n kọ́ àwọn ọmọ lẹ́yìn aláǹgbá wọ́n mọ̀ wá lé aláǹgbá káàkiri gbogbo àdúgbò àbí kán kọ́ àwọn ọmọ lọ àwọn ọmọ tó bá ti dángájíá díẹ̀ kán máa lọ kọ́ wọn bí wọ́n sì máa ka Yásìn kán máa jó oògùn tó bá jó oògùn tán kán ní káwọn ọmọ jókòó tì kán máa lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé kéwú ti yàtọ̀ sí gbogbo eléyìí. Ẹ dákun jàmá ẹ jẹ́ á lọ sí masjidi wa àwọn àlùfáà tí wọ́n ń bẹ tí wọn ò bá dá lè rí fọ́ọ̀mù wọn
a mọ̀ sọ pé àwọn àfa yẹn wàhálà wọn tiẹ̀ ti pọ̀ jù lóde ìkómọ lóde ìyàwó lóde gbá lóde àwo ń sàmọ̀ fún wa lákàmọ́ náà ni. whereas àfa tí ó wà ní mọ́sálásí yìí tí ń pàdé wa ní gbogbo àwọn òde yìí tá a bá bá pílánì ìgbésí ayé ẹ̀ pé àfa àṣẹ lè mọ ta pákó ó ní bẹ́ẹ̀ ni ọ̀dà á já pákó sí ìsọ̀ pákó fún yín ẹ kàn mọ wọn mọ amú pákó lọ́dọ̀ yín ẹ sì mọ gbowó inshallah ta'ala àfáànù mọ rí tọrọ kọ́bọ̀ ńbẹ àfáànù mọ rí tọrọ kọ́bọ̀ ńbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tá a lè là kalẹ̀ láti máa fi ran àwọn àlùfáà lọ́wọ́ nínú àwùjọ sẹ́rí tí àfáà ò bá ti dánú àwùjọ yìí ò dá o àwọn iléekéwú wa kéré iléekéwú tó jẹ́ iléekéwú súnà ó kéré láwùjọ wa à sì ń bẹ lọ́n kọ́lọ́n jí ó pọ̀ tọ́ra àwọn àlùfáà súnà á kéré àwọn èèyàn sì ń bẹ ńlẹ̀ rẹ́gẹ́dẹ́ tá a fẹ́ kó jẹ́ jẹ́mọ́ mùsùlùmí ibi tá a ti fail òun ni pé western education nìkan òun la mójútó gbogbo àwọn òbí lẹ́ni ibi tẹ́mi fẹ́ yà lọ nìyẹn ẹ dákun torí tọ́ lọ́hùn àwọn ọmọ wa ẹ jẹ́ àmójútó ẹ̀kọ́ wọn ẹ jẹ́ àmójútó ẹ̀kọ́ wọn school tọ́mọ wa fẹ́ lọ kárí pé islam wà ńbẹ̀ àwọn islamic school wà ní agbègbè tá a wà yìí islamic school tẹ́mi sábà máa recommend fáwọn yàn almadina àwọn ọ̀rẹ́ wa ni wọ́n ń ṣiṣẹ́ dáadáa níbẹ̀ alkitab school tí bàbá ọlọ́mọ yìí tí wọ́n ti ń ṣiṣẹ́ àtàwọn school islam míì náà tí wọ́n wà ní agbègbè bọ́tẹ̀ àwọn èyí tẹ́mi máa recommend fáwọn yàn dáadáa tó ṣe é pé àwọn tán wà ńbẹ̀ àwọn alùsùnà wàlìjàmá àti wọn mójútó ọ̀rọ̀ ẹ̀sìn dáadáa àwọn ni wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ so torí bẹ́ẹ̀ mi àti ẹ dákun nínú ẹ̀tọ́ tá a fẹ́ fọ́mọ wa òun náà ni pé kọ́mọ wa ó ní ẹ̀sìn ọmọ tí ò bá lẹ́sìn ọmọ yẹn wàhálà ní nínú ilé wàhálà ní nínú àwùjọ wàhálà ní nínú ìlú àbí Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí àsìkò Ọlọ́run dákun má jẹ́ kí àwọn ọmọ wa má jẹ́ kí ó jẹ́ wàhálà fún wa àbí Allah èyí tí à ń ṣe ní èní Ubaydullah Ọlọ́run dákun bá wa fún ní àlùbáríkà bá wa sí lọ́mọ alábàárikà àwọn proprietor àwọn HM Abu Abdul Tawab àwọn náà wà níjókòó nínú àwọn school Islamic school ọkàn mi fò ní tí wọ́n lè túmọ̀ school tí wọ́n náà wà ń bẹ̀. Afrax alhamdulillah nínú àwọn ọ̀rẹ́ wa náà ni àwọn àpá wa tí wọ́n tún kọ́ ọ̀dẹ̀ náà ni wọ́n wà lẹ́yìn ọlọ́run bá a san wọ́n ní ẹ̀sìn ọlọ́run àgbógbó ọmọ ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run dàpọ̀ bá a san wọ́n lọ́mọ alábàárikà ṣe rí wọ́n sọ̀rọ̀ lórí ọmọ ẹni tí ò tí ì bímọ lẹ́ẹ̀kan yẹn ẹni tí ò tí ì bímọ nǹkan tó wọ́n máa ṣe ń tiẹ̀ wọ́n ni pé yóò lọ rí àwọn medical doctor tí ó bá ń gba treatment ẹlẹ́ẹ̀kejì yóò máa ṣàdúà ẹlẹ́ẹ̀kẹta yóò ṣe sùúrù tí ó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run tí méjèèjì bá pé tí ò bá lè ṣe sùúrù yóò máa kúrò nínú Islam yóò máa lọ sínú Kristẹni yóò kú ń bẹ̀ yóò tún dọ́dọ̀ àwọn ẹlẹ́bọ tí ò bá ṣe sùúrù àwọn àlùfáà wọ́n ní ẹni yìí àdúà tó dáa jù tí ó máa ṣe òun ni kó máa ṣe astaghfirullah torí pé Ọlọ́run sọ ní suratu Nuh Ọlọ́run ní wa qultu astaghfiru rabbakum innahu kana ghaffara ànábì Nuh á ní ẹ̀yin ìjọ mi mo ń sọ fún yín ẹ máa tọrọ àforíjì púpọ̀ o torí Ọlọ́run ọba aláforíjì ni tó bá foríjì yín tán yursilis samaa alaykum midrara òjò tó dá nílùú tí ó rọ̀ yóò padà máa wá rọ̀ wa yumdidkum bi amwalin wa banin àwọn tí wọn ò rọ́mọ bí Ọlọ́run bó fún wọn lọ́mọ àwọn tí wọn ò lówó táwọn pariwo páwọn ò rí Ọlọ́run bó pèsè fún wọn wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara bísínẹ́sì yín tẹ́ ní kò lọ síwájú òun ó prosper pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run tẹ́ ẹ bá ti ń tọrọ àforíjì àfáà kan ṣe wáàsí yìí nínú mọ́sálásí kan nígbà wá parí ẹnìkan wá pè pé ẹni ká máa tọrọ àforíjì ẹ jẹ́ kí n ṣàlàyé astagfirullah láti ẹni ká máa ṣe tá a bá fẹ́ bímọ ẹ àfáà yẹn wá lóhun ti wọ́mọ
Ọlọ́run ò kádàrá pé wọ́n á sọ fóun kó mọ tọrọ àforíjì òun wá ń ṣe bọ́lọ́run ṣe ṣàánú àwọn nìyẹn Ọlọ́run bá gbàdúrà ìyàwó òun àwọn bímọ alákọ̀ọ́kọ́ àwọn tún dá astagfirullah dúró nígbà tó yá àwọn tún rántí pé ẹ jẹ́ á máa ṣàdúrà àwọn bá tún ṣe astagfirullah Ọlọ́run tún fún àwọn ọlọ́mọ ẹlẹ́ẹ̀kejì wọ́n nígbà tí wọ́n adé ẹlẹ́ẹ̀kẹta ìyàwó òun wá sọ pé tọ̀ ọkùnrin ní alákọ̀ọ́kọ́ táwọn bí ọkùnrin lẹ́lẹ́ẹ̀kejì obìnrin lòun wá ń sìn àwọn bá tún fi àníyàn sí wípé ọmọ obìnrin la fẹ́ bí ń sìn wọ́n lọ́hùn astagfirullah astagfirullah wọ́n bá tún wí astagfirullah nígbà tí wọ́n bímọ báyìí Ọlọ́run fún ọlọ́mọ obìnrin títóbi Ọlọ́run ọba wa torí bẹ́ẹ̀ istighfar ó ṣe pàtàkì nínú àdúrà tí ẹni tí ò tí ì bímọ tí wọ́n máa ń ṣe àbí Allah gbogbo àwọn àgàn Ọlọ́run dákun bá wa fún ọlọ́mọ Ọlọ́run dákun bá wa lómi jòjò wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa rahmatullahi wa barakatuh.